kò sólókò lóko. Kò sólókò lóko. Àìsílé olóńgì ní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀wá. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ àlè gbóòórùn àṣebí o. Bí kò ilé ò bá pa ní tòde o lè wọlé tán ni o. Ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ àlè gbóòórùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ àlè gbóòórùn àṣebí o. Kò sólókò lóko. Mo fẹ́ jẹ́ kó gbé story kan lórí woman, one nasty crude woman, very mean woman tó parọ́ mọ́ a very responsible man kan pé àwọn ò divorce. Okay? So headline ẹ máa lọ báyìí. Ex-wife who won't let go. All right, done, sir. Wọ́n ti gbà. Ṣé o gbọ́ pé Major ti dé? Major. Major General. Major now. Major kan náà. Yes, now. Ṣé Láolú ò sọ fún ẹni? No, kò sọ fún mi. Ó ṣàmọ̀ pé èmi yọ jáde kúrò nílé kó tó dé. But ṣe bí wọ́n sọ pé plane wọn crash pé gbogbo wọn dẹ̀ jóná tán. Bẹ́ẹ̀ni. So báwo ni wọ́n ṣe tún wá dé àbí bí ghost wọn lẹ́dẹ̀ rí? Ghost. But Fred, dúró náà kí ló gbogbo rubbish yẹn náà? Why will you come all the way to embarrass me in front of my friends? Most especially Junior. Wow. So they must be main customer if you invite any. Wow, Susan, ó lè wá máa pariwo mọ́ mi náà. Ó lè máa pariwo mọ́ mi náà. Ṣé wọ́n sọ fún ẹ pé kò sẹ́jẹ̀ nínú vein ni? I love you. Mo fojú sọ ojú kì í wojú mi ni. O kàn sáré kiri. The other time náà nígbà tó date Wálé tó break heart ẹ̀, orí shoulder mi iná lo cry on. O kún lọ́dọ̀ Wálé, o lọ sọ́dọ̀ Chukwuemeka, láti Chukwuemeka, o lọ sọ́dọ̀ Ahmed. Jẹ́ gbogbo àwọn wá ṣọ̀pẹ́ ẹni tó fẹ́ tó lọ sábà yìí sí, o fi ipò love ẹ̀. Susan, we have been friends for a very long time. Yeah, I thought we were friends. Look, I want more. Susan. Man to man, man. I'm sorry. My job. I feel a bit more about reacting. But the guy now, you understand? My It's okay. I mean, it's... Apologies accepted. Daniela! Hey, Daniela! Mommy. Daniela, my darling. Kí ló ṣẹlẹ̀? What's wrong with you? You had a nightmare? Yes, Mom. Oh, sorry. Mommy, when they start coming back? Mommy, you're not answering me.
see, Dad, your dad. Dad. Dead? But I just saw him now. In your dreams? Yes. Don't worry. Dad is not dead. He's here with us. Mommy, I'm scared. Don't be my darling. Sometimes I wonder where I'm heading to. Thought they were harmless, they came like saints. Would you when trust was all gone? No one to rely on. You came in like an angel. From the blissful room, took away my doubts and fear. Mi àti òjò sọ báyìí. Obama ìlọ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni máa ń rò pé bóyá tí n bá kàn tiẹ̀ bójú wẹ̀yìn máa rí ẹ. Ṣé ti yá nìyẹn? Owó tà ní. Láti lọ. Ní láti tètè dé. Kò tiẹ̀ wù mí kó lọ síbi kankan rí. Kò wù mí gan láti lọ jọ, but as the saying goes, if you no work, you no go chop. Man must work. So wàá sọ lọ́rọ́ Ọmọlọ́ládé yẹn lọ́fíìsì nílé ni àbí? Ó ti bẹ̀rẹ̀ ni ẹ̀ o ti ń ju owó ọ́fíìsì wa papọ̀. Àti pé tí bá ti fẹ́ rí gun strictly, I repeat, strictly official. Mo ti gbọ́. Official náà ni gbogbo ẹ̀. Official tó fi máa di pé ẹ̀ ń catch feelings fúnra yín. Trust me. Èmi àti Lọ́ládé. Kò lè ṣẹlẹ̀ mọ́. It's officially over. For sure. You have my word. Check out that day. Ṣé 10 minutes tó máa fi dúró bí báyìí ní ṣe ṣó máa pa yẹn? 10 minutes. Just 10.
Ṣé ti rí Emeka? No sir, but ìyẹn tí ẹ kọ́ ni problem báyìí bàbá. Kí ló ṣẹlẹ̀? A ní láti ríra sir, ṣe wà lọ́fíìsì. Àmọ́ ní kí ló ṣẹlẹ̀? Kò sí problem báyìí, but we need to avoid an impending one. Dúró. Major. Mo lè má rántí sọ fún ẹ. I want names. Names? Mo fẹ́ orúkọ gbogbo àwọn tó help family mi ní ìgbà tí mi ò sí around. Major, me rò bẹ́ẹ̀ really necessary, sir. Major, I don't mean to be defiant, but... Ṣọlá. Sir, I can't pay for now. I just keep low profile. Low profile? Yes, sir. Low profile again? Gbogbo rántí mo rí pé mo wà around now. Wọ́n ti rí mi. Major, see, the fewer the people, the better. Anytime sure, till sure, it's always the best approach, sir. Trust me. Okay, let's go. Yes, sir. Hello. Ṣùpọ̀ búlú wà náà ń mẹ́bọ̀. Urgent matter wo ló tún urgent ju èyí tó bá wà yìí lọ èyí tá fẹ́ tako yìí lọ. Ẹ má bọ̀ jàre. Kí ni mo fẹ́ understand now? Ẹ wo kí ni ìjọ kan wá gbọ̀ngbọ̀n ni o. In fact, ó kan ẹ̀yin ju bó ṣe kan èmi lọ o. Torí mò ń bọ̀ tí wọ́n sọ àti kábíyèsí náà sọ yìí kò dá o. Ẹ má bọ̀. So what? Ṣùgbọ́n so what? Wọ́n ní tí igi bá wó lugi tòkè ẹ̀ la máa kọ́kọ́ ré. Ẹ máa bọ̀ ká ẹ jẹ́ ká sort layout. Ṣé èmi nìkan lẹ fẹ́ kó bá ń bíbá kí n máa bá sọ̀rọ̀ ni? That is not what you are doing. Ẹ ṣáà máa bọ̀. Tí o bá rí kábíyèsí wọ́n máa bọ̀ náà fi ti governorship lẹ̀ á máa sort yẹn out. Lóhùn. Borokini. Papa. Yo. Àṣàrí kí ló ṣẹlẹ̀? Mo náà mo fẹ́ fi ọyìn bọ́dà pé network yẹn ò dáa tó. Gbàgbé network, just tell me what is going on. Mo ka one very disturbing report kan online láàárọ̀ yìí ni. One Babalola Thomas, an investigative journalist. Babalola? Then, sir. Am I supposed to know him? Not yet, but maybe soon. Because based on the report, Timoka, ó ń ṣe research kan lórí àwọn murder cases tí everybody believe pé suicide ni wọ́n. But wọ́n ṣì wà adamant pé murder làwọn cases yẹn, Baba. And so, how does that become my business? How do you get him? He listed out some examples, ni Baba. And? Akogun is on the list. Ṣé o list àwọn orúkọ ni? Ṣé orúkọ mi wà bẹ́ẹ̀? Ṣé o sọ nǹkan tó relate mẹ́mi ni? Not yet. Kò tí dárúkọ yín, Baba. Okay, now, copy that link. Go send us with WhatsApp me. Okay, right away, Baba. Yeah. Right away. Ṣé gbogbo ẹ̀ náà nìyẹn? That should be all for now. And you can go. Baba, so kí lẹ fẹ́ ká ṣe lórí ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí? Àní máa lọ, I'll fix it. Okay. Àbẹ̀dẹ̀ fẹ́ kí n yanjú ẹ̀ once and for all. For good. See, we have a bigger problem. As long as Abale, the stupid boy, Emeka, just find the goat. Find him. Consider it done, sir.
Babalọlá. Akọ̀ǹkọ̀. Lọ́ládé, now láti gbéra lọ sí Abuja bye bí ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ yeah you are heading for Abuja now. One má jẹ́ kó dùn mí ó ní case kan ní 2007 tí wọ́n sweep under the carpet yes. Wo nǹkan tí fẹ́ kó lọ find out náà nìyẹn one abe máa pàdé ẹ̀ ní airport òun ló máa assist ẹ̀ lórí findings náà alright kíákíá alright. Ìwọ, Deji. You were a gentleman. Kí ló ṣẹlẹ̀ sí ẹ? General, I'm not the majority. Come off it. Mo ṣe pé wọ́n force láti join wọn now. Mi ò join wọn. Look, from the onset, mo ti jẹ́ kó mọ̀ pé I'm not going to save your energy. Go make any difference to me. So, tó bá jẹ́ wípé mo kú ní tòótọ́. Is this it? Bí ẹ bá ṣe bá fi ìyà jẹ family mi nìyẹn. You ruined my family. General. Shut up. Kí ló fẹ́ sọ? Ọ̀rọ̀ wo ló wà lẹ́nu tó fẹ́ sọ tí kìí ṣe irọ́? That you were not a part of it? Or pé ẹ̀ṣẹ̀ ò pọ̀jù tí àwọn ọ̀rẹ́ lọ? Amúlẹ̀, only first time òun ni. Who cares? Anyway, let me tell you this. Èmi ni the next chairman of this company. Right? Right? Well, General, mi ò lè sọ categorically báyìí bẹ́ẹ̀ tí n bá rí It is not a suggestion. It is a command. Okay. Shola. Yes, sir. Let's get out of here. Tell local criminals, prepare my seat. Did you? Do you believe in karma? Yes. This is karma. Because I think keep me waiting látàárọ̀. Má bínú, mo busy l'office ni. Kò fẹ́ rí mi. But mo ń kọ́ náà, o mọ anything. Mo wà okay. Ìbátan jẹ wá síbí báyìí. O jẹun náà. Mo ṣáà rí pé mo mọ mi, mo wà okay.
I don't have all the time in the world, please. I won't take a minute. I don't even have a minute. Remember I told you earlier that this breakup, I want it to be me feki or waste time in by lorry issues start to review tele. To ba to really ferry me phone. I don't have all the time. Make it snappy, please. Bingo. That is exactly where I'm driving at. I want it permanent. What? Yo, yeah, Elenu. Emi àti ẹ, show relationship tó wà láàrin mi àti ẹ. Can break up permanently. That's exactly why I'm here. Have a nice day. Borokini. Lashupo, are you trying to buy my silence? Good girl. Exactly what I'm doing. Kí ló ń bà ẹ́ lẹ́rù? Ọmọ ṣe ni, kí ló ń bà ẹ́ lẹ́rù? Ṣé torí o mọ̀ kí gbogbo nǹkan tó ti ṣe sẹ́yìn? Ọwọ́ mi ló wà. Kábíyèsí. Okay, mo ti gbọ́. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni lẹ́yìn, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́, ọ̀rẹ́ onírìkíṣí.